Dr. Commander akọrin ẹ̀sìn ọmọ Ìlọrin. Dr. Commander akọrin ẹ̀sìn ọmọ Ìlọrin. Àwa làwa máa kú tó porin nínú ilé odù orin. Àwa là ń forin tó lórin ṣe o, olórin tí ó mọ̀ dù orin. Bórin ẹ̀sìn bá dẹ̀rù nílé orin, ẹ pè wá dọ́dọ̀ tọ́ akọrin. Àwa làwa máa kú tó porin nínú ilé odù orin. Subhana ma laysati lahu bidaya wala lahu hadun alani aya. Mímọ́ mímọ́ Ọlọ́run mímọ́ fọba tó pọ̀ lóye pẹ̀lú ìmọ̀. Ọba mi tó pọ̀ láàfọ̀mọ́. Subhanaka Allahumma. Mímọ́ Ọlọ́run mímọ́ ọba tó pọ̀ lóye pẹ̀lú ìmọ̀. Ọba mi tó pọ̀ láàfọ̀mọ́. Subhanaka Allahumma. Olórin àgbáyé kọ̀mọ̀ndà mo fi yìn fún Ọlọ́run mi. Àṣẹ tí ń jẹ́ èmi nínú gbogbo ohun tá ń pè lábẹ́ mi. Gbogbo ohun tí ò sí lára ẹ̀ o lòkù tí ò ní ìsẹ̀mí. Orúkọ ńlá tí jì gbọ́ dìde 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 tìgì òkò sí mi. Ọba yìí rí tẹ́nìkan ò lè rí táwọn rí lára iṣẹ́ àmì. Apàṣẹ tẹ́nìkan ò lè yí. Ọba ńlá tí ń jẹ èmi. Mo gbà fún ẹ láti inú ọkàn mi títí tó fi dé inú ẹ̀mí. Laysa lahu mu'annida, kò sórogún fọlọ́run mi. Tabarakallahu mímọ́ fọba tí ń jẹ mi. Nínú ìròrí mo fẹ́ ṣe àwárí bọ́ Ọlọ́run mi ṣe rí. Mo ronú orí ṣùgbọ́n àpèjúwe ẹ̀ ni mo rí. Alára kéwò ìjúwe Ọlọ́run kọjá òye ẹ̀dá, òun sojú ọlọ́gbọ́n fìrí. Jáàjì ìjúwe ọba mi kọjá òye ẹ̀dá, òun sojú olóye fìrí fìrí fìrí. Ẹ tọ́karú àdẹ̀dà wa láyé lọ́run bẹ̀ bá lè rí. Gazal sẹ́rántí pé Muhammadu sallallahu alayhi wa sallam. ẹni Ọlọ́run fẹ́ Muhammadu. Ẹ̀wọ̀n bẹ́ẹ̀ sọ ìwà nàbí jagunjagun. sallallahu alayhi wa sallam. Sẹ́rántí pé Muhammadu ó ṣèrìn àjò lọ́bọ̀lọ́run rí. Tòun ti bẹ́ẹ̀ sànàbì sọ pé òun fojú rí. Ojú kan ò lè rí, ojú kan ò lè Ọlọ́run, ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ẹ̀ la ó máa rí. A sì máa gbógo fún un lára iṣẹ́ ọwọ́ ẹ̀ tá a bá ń rí. Subhanaka Allahumma antal bari. Olórí kò ń fàyẹ̀ kúnnù Ọlọ́run tí mo wí. Mariam oúnjẹ ọmọ kó tó dáyé ló ti ń bẹ 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 kó tó dáyé ló ti ń bẹ. Báyé bá tán yóò kó òun nìkan. Ọba Alákéwì. owó ní dààmú bọ̀dá. Kó tó dáyé ló ti ń bẹ. Olórí kò ń fàyẹ̀ kúnnù ìyàwó Sẹ́wọ̀n ní Makitumi 1-2. Kó tó dáyé ló ti ń bẹ. Báyé bá tán yóò kó òun nìkan. Ọba mi tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa tátùn máa gbúrò lọ́ọ̀kankan. Kò síbi tọ́ba mi ò sí,
ọba mi tó pọ̀ lẹ́yọ̀kan mọ́kàndínlọ́gọ́rùn lórúkọ rẹ̀ títúmọ̀ kan ò ní jọ̀kan kò bí máa nìkan ò bí kò lórogún kò sì lọ́ọ̀bà kan ọlọ́run tí mo wí bí ó payé rẹ kò ní wí kọjá gbólóhùn ẹyọ̀kan yóò pa ẹ̀dá o yóò pa ẹ̀dá ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan yóò sì jí wa padà lọ́jọ́ kan yóò ṣèdájọ́ gbogbo ẹ̀dá ká tó dijú yájú mọ́ kan sára sórúkọ rẹ̀ Allahu wahidun ọ̀kan ni olórí rẹ̀ bá ń gbé títóbi fọlọ́hún sọ pé Allahu akbar Allahu akbar wí bẹ́ẹ̀. Allahu akbar Allahu akbar. ẹ wò mí o ẹ wò mí Galad Gazali ẹ wò mí o ẹ wò mí ìyàwó akúnfàyẹ kúnnù ẹ wò mí kẹtùn mi wò èmi níṣẹ́ tọ́lọ́hún ṣe lọ́wọ́ Allahu akbar olórí sírù Allahu akbar. ìyàwó Àjàní alájàní ẹ̀yà wa bàbá wa sírù ní mákìtù mi bàbá wa ìbànújẹ́ òní kan Maulana mo kí ìyá wa olórí sírù ní mákìtù mi tá a jọ jẹ́ kóòkì mo kó lórí sírù ní mákìtù mi ti ń jẹ́ fanta ìbànújẹ́ òní ìkànnì ńlá ẹ lọ́la kún fáyẹ̀ kùnú ẹ ò ní mọ̀ nira afáwà alára akéwú ló fa sábà bí tá a fi wá bí alájà Mariam oúnjẹ ọmọ ìbànújẹ́ òní kọ̀ọ̀yìn láéláé bó ṣe gbé kínní yẹn dání bíi kòǹjò owó ní bẹ́ńbẹ́ ó ti pẹ́ ajá Mariam oúnjẹ ọmọ ọ̀gá wa ajímà ṣúdì jájí ọ̀tọ̀ ọba tí ń ṣọ̀la ẹ̀ kò má lóhùn ò ṣe mọ́ ọmọ bàbá máa dìbò alájí máa ṣúdì ìbànújẹ́ oníkẹ́ẹ̀hún òní táwọn náà ìmúlẹ̀tẹ̀rù lágàkà wàhálà òní bá ọ bówọ́lá Muhammad ó ní kí n sọ pé àwòrán àwòyàn bá ń dá àwa orin àwòyàn bá ń dá oníkéwú ló sọ wá dé èèyàn àwa orin àwòyàn bá ń dá. àwa orin àwòyàn bá ń dá àwa orin àwòyàn bá ń dá oníkéwú ló sọ wá dé èèyàn àwa orin àwòyàn bá ń dá. kìbọ̀dí kí ló dé ṣé o ti rí sẹ́ńlẹ̀ epo ni. alára akéwú olólùfẹ́ mi alára akéwú ọmọ àwọn afáàní alára akéwú ọmọ kò ń fàyẹ̀kùnú alára akéwú ọdún yìí ló máa pọ́dún mẹ́ta alára akéwú tí ń kẹ́ran kọ́mọ́ndà alára akéwú Gazali lọ́dún tí alájí wá alára akéwú àwíyé tó kọ́kọ́ pè mí alára akéwú wọ́n ti parí kí n tó dé alára akéwú mo wá ṣàdéhùn pé alára akéwú wọ́n ṣàgbèsè bọ́lọ́nfẹ́ alára akéwú lọ́dún tó kọjá tó tún pè mí o alára akéwú ó tún bọ́ sí mọ̀lúdì ajísẹ́ alára akéwú ọdún yìí ni mo tó ráyè alára akéwú àwòrán àwòyàn bá àwa orin àwòyàn bá oníkéwú ló sọ̀rọ̀ àdéhùn àwa orin àwòyàn bá ń dá àwa orin àwòyàn bá ń dá àwa orin àwòyàn bá ń dá oníkéwú ló sọ̀rọ̀ àdéhùn àwa orin àwòyàn ọlọ́wọ́ tó wò ìmọ̀ yìí ti tó wà ètò jẹ́ tó dà fún ọmọ wa ìmọ̀ yìí ti tó wà o ètò jẹ́ tó dà fún ọmọ wa ojú ọ̀nà kún fàyẹ̀ kúnnù ètò jẹ́ tó dà fún ọmọ wa ojú ọ̀nà àṣàlátì
ó tó jẹ́ tó tà fọ́mọ. lọ́jọ́ àná ná ń bó ní kéwù lọ́jọ́ òní ọlọ́run bẹ̀ lọ́dọ̀ wa orí bú omi. lọ́jọ́ àná ná ń bó ní kéwù lọ́jọ́ òní ọlọ́run bẹ̀ lọ́dọ̀ wa òun ní kéwù ló sọ wá déèyàn. òní kéwù ló sọ wá déèyàn. àwa orin àhóyàn máa ń dá. àwa orin àhóyàn fanda. Aláàdé. àwa orin àhóyàn fanda. òní kéwù ló sọ wá déèyàn. àwa orin àhóyàn fanda. Aláàdé wo fàálà bìílì mi. dókítà kọ́mọ̀ndà dókítà ṣùwàràyí alájí kọ́mọ̀ndà bùlùbùlì màrọ́mì nínú ṣùwàràyí lìkúlì ànámì àyìndé kọ́mọ̀ndà nùrù ṣùwàràyí fàkàrù ṣùwàràyí fàkàrù ní àdàbíyé fàkàrù ní ùlàmàyí àṣà ìrùlé àdìbò gẹ́gẹ́ ṣùwàràyí wo láṣà tàbí láàbù tàbí òkè láàbì fọ́ọ̀mù ó ti àwọn lọ́kọ̀ọ́mọ̀dá o àyàtú sírí mújàmù sírí kọ́mùsù sírí ìlíyàmù sírí ìmáàmù ṣùwàràyí olórin àgbáyé ọlọ́lọ́rí orí mẹ́kọ̀ọ́ máa ń dà kọlọ́run sọ bàbá sọ wípé alára kéwù alára kéwù alára kéwù alára kéwù. Gazelle ó ti lórí lọ́dọ̀ mi ìmúlẹ̀ tàwíyé àmàdá Sẹ́ríkì Ṣùwàràyí àwíyé àmàdá ọmọ aláti ṣe Sẹ́ríkì Ṣùwàràyí àwíyé àmàdá ọmọ aláti ṣe. mo fẹ́ rí Gàgásàlì mo fẹ́ rí Gàgásàlì ìwọ sọ pàwíyé àmàdá orin wo ló ń kọ lọ́wọ́ kan ní Gàzálì asọ̀pọ̀ ń kọ bẹ́bẹ́ Sẹ́ríkì Ṣùwàràyí àwíyé àmàdá ọmọ aláti ṣe. sọ pé kéwùdọ̀ owó kéwùdọ̀ ọ̀la lójú àwọn àdúgbò kéwùdọ̀ owó kéwùdọ̀ ọ̀la lójú àwọn. Amada 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 ọkọ̀ yín kẹ́ Amada ọkọ̀ làfíìmá Amada ọmọ òṣèyẹmí Amada ọmọ síwájàní Amada sírùmọ̀kìtúmí Amada ọmọ kóbáyẹ̀kúnú Amada yéé kéwùdọ̀ owó kéwùdọ̀ ọ̀la lójú àwọn àdúgbò kéwùdọ̀ owó kéwùdọ̀ ọ̀la lójú àwọn. kéwù bá lálù báríkà ọpẹ́ ló yẹ ká mú wá kéwùdọ̀ owó kéwùdọ̀ ọ̀la lójà àwíyé ló sọ pé bàbá ṣe báyìí ara láyé dá. bàtún ṣe báyìí ara láyé dá. bàbá jàpá àgbádá ara láyé dá. àgbádá eléyè ṣe tẹkùbà ara láyé dá. kéṣe tí mọ́là ara láyé dá. àgbàsá tó níṣẹ́ ara láyé dá. owó télọ̀ yìí ara láyé dá. ó tó wá aṣọ lọ ara láyé dá. àwíyé ara láyé dá. báwọ̀ tàjíyà ara láyé dá. báwọ̀ mínísà ara láyé dá. akọrin dènìyàn ọpẹ́ akọrin dènìyàn ọpẹ́ ojú tí mákẹ́tà aláròpin akọrin dènìyàn ọpẹ́ o akọrin dènìyàn ọpẹ́. akọrin dènìyàn pẹ́. ojú tí mákẹ́tà aláròpin o àwíyé o àjọ wà mẹ́ni o yé akọrin dènìyàn ọpẹ́ ṣèbé ti lọ bẹ̀ wọ́n rí gbẹ́gbẹ́ ọjáde ó tún lọ bẹ̀ wọ́n nílé kò fẹ́ bá wọn ṣe rẹ́kọ́dù àwọn tó ń bẹ̀ lánàdà lọ́wọ́ yìí títọ́kì ló ń gbé wọn akọrin dènìyàn ọpẹ́ akọrin dènìyàn ọpẹ́ ojú tí mákẹ́tà aláròpin akọrin dènìyàn ọpẹ́ o akọrin dènìyàn ọpẹ́. ọpẹ́ akọrin dènìyàn pẹ́. ojú tí mákẹ́tà aláròpin akọrin dènìyàn pẹ́. sọ pé sùúrù ní mákì tú mi alájà ní bàbá rẹ sùúrù ní mákì tú mi alájà ní bàbá léyà sùúrù ní mákì
tú mi alájà ní bàbá wa Sírùlì Mákìtù mi alájà ní bàbá rẹ̀. ìmúlẹ̀kùn fàyẹ̀kùnú oṣù yẹmí bàbá wa Sírùlì Mákìtù mi alájà ní bàbá wa. Gbogbo àwọn tó ń fẹ́ tiwa Ọlọ́run bá wa fẹ́ tiwọn wọ́n lè